olófà tí mo fi ní jẹ́ kí n wo tí ó wà nù àkọọ́lẹ̀ ìjọ Ahmadiyya báwo ni wọ́n ṣe fèsì sí ọ̀rọ̀ yìí torí pé allegation tá a fi kàn wọ́n yìí pẹ̀lú wípé wọ́n sọ pé Ìsá ní àfà tó kọ́ ní gbogbo ìmọ̀ àtàwọ́rá lẹ́yọ kọ̀ọ̀kan bóun ó ṣe fèsì ẹ̀ jẹ́ á gbọ́ torí pé tí mo fẹ́ lò nù èyí tí mo fẹ́ kà sí létí òun náà ni pé kẹ́tọ́ lè bá a dá àmà sí nígbà tí ìjọ Ahmadiyya bá ń sọ wípé gbogbo allegation tẹ́ fi ń kà wọ́n yẹn a century old allegation ni allegation tọ́jú ẹ̀ ti pẹ́ ó ti pọ́gọ́rùn ọdún táwọn ti dáhùn ẹ̀ tipẹ́ ẹ lọ wọnú ìwé báyìí ẹ lọ wọnú sáìtì àwọn báyìí kẹ́ ẹ lè mọ̀ wípé nínú kí ẹ má wulẹ̀ dààmú ara ẹ̀ láti lọ bẹ̀ àbí kẹ́ bí yẹn bá lọ bẹ̀ tó bá jẹ́ ní tí ó ní mímọ̀ nípa ẹ̀sìn Islam tí n tí ó kà ń bẹ̀ ò ní kó dààmú bá a tún rí ọgbọ́n kọ́ nínú àwọn tí a kà nínú àwọn ibi tán ti láwọn ń fèsì fún àwọn ẹ̀sùn èyí tí ìjọ mùsùlùmí fi ń kàn wọ́n àwọn tá a sì rí kà ń bẹ̀ á kà ń tí ó panilẹ́rìn púpọ̀ irú ẹ̀ náà ni èyí tá a fẹ́ kà lórí ọ̀rọ̀ yìí nínú sáìtì wọn ibi tán láwọn ti ń fèsì sí allegations èyí tá a fi ń kà wọ́n torí pé gbogbo ẹni tó bá lòun study Ahmadiyya ó dáa ó ṣe pàtàkì púpọ̀ kó study ẹ̀ dé inú àwọn rejoinders tí wọ́n ṣe àwọn clarifications tán láwọn ṣe lórí àwọn allegations táwọn àfa mùsùlùmí fi ń kà wọ́n ó dáa púpọ̀ ní pé a lè mọ kí ló wà ń bẹ̀ ó ṣeé ṣe kán ní point lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ṣeé ṣe ni mo sọ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ọ̀rọ̀ apanilẹ́rìn òun náà la máa ń bá ń bẹ̀ kí ni mo bá ń bi ọ̀rọ̀ yìí ni pé ẹ wo átíkù kan lórí ahmadianswers.com tó sọ pé Isa had a teacher wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú láti máa sọ àwọn ọ̀rọ̀ máa gẹ́ bí wọ́n ṣe máa ń bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wípé àwọn ìjọ mùsùlùmí wọ̀nyí ìyẹn ni pé àwọn tí kì í ṣe Ahmadi wọ́n ní the allegation of the anti-Ahmadi Muslims is against Ahmad for claiming Isa had a teacher who taught him the Old Testament. Firstly, this statement is taken out of context completely. Ẹ̀rín tá a kọ́kọ́ sọ ń bì wọ́n ní torí gbogbo tí a bá sọ nípa àjọ Ahmadiyya ní tá a máa fi ń dáhùn náà ni wọ́n ní wọ́n gbọ́wé wáyé nínú ká sọ pé àká wọ́n lè sọ pé rọ́nà pamọ́ wọn first point nìyẹn àkọ́kọ́ reaction ìjọ Ahmadiyya ni wọ́n ní rọ́nà pa lánàtúlá alikasibi tẹ́ bá fi ọ̀rọ̀ náà hàn tán yóò wá ní yóò tún lọ ní kílò ẹ̀kọ́ tún wí o á ní wọ́n gbọ́yé ni wọ́n take ọ̀rọ̀ yẹn out of the context a ní ẹ gbọ́yé ẹ ti mú kúrò nínú ibi tí ọlọ́rọ̀ ti sọ̀rọ̀ ẹ ti wá ṣì gbọ́yé ẹ ti ṣì í lò abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn èsì kejì nìyẹn. wọ́n ní in this statement Ahmad alayhi salam is describing how Allah revealed to Muhammad to read and this was different than all other prophets. n tán sọ ń bí òun náà ni wípé ntí Ghulam Ahmad ń try láti sọ níbẹ̀ yẹn òun náà ni wípé láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé bọ́lọ̀ ń ṣe kọ́ ànábì sallallahu alaihi wasallam ní mímọ́ ó yàtọ̀ fún bó ṣe kọ́ àwọn ànábì tó ṣíwájú ẹ̀ máa wò ó Ghulam Ahmad ń fàbùkù kan ànábì Isa alayhi salatu wassalam ṣé ó dáa kí ẹyẹ ìyá ànábì kan nítorí pé fẹ́ yin ànábì tiwa alayhi salatu wassalam ńgbà tọ́lọ̀ nílẹ̀ àná farriqu bayna ahadin min rusuli fífàbùkù kan nìkan náà ànábì ọlọ́run ìwà kófùrù ní ọlọ́mọṣẹ́ wa ní kèfèrí yẹn máa mi. ìjọ Ahmadiyya wọ́n tẹ̀síwájú láti máa wí atatantoto wọ́n ṣàṣọ nǹkan kan ṣá torí pé n tó wà ń bí ọ̀rọ̀ tí táǹkà yìí ò nìyẹn tí ìjọ Ahmadiyya bá fẹ́ fèsì n tó jẹ́ kí wọ́n ṣòro ṣe nákìdù nítorí jẹ́ kí wọ́n ṣòro criticize òun náà ni wípé láwùjọ ìlọ́pọ̀lọpọ̀ ìgbà tí ẹ bá sọ nǹkan kan nípa Ahmadiyya bó ti kọ́rọ̀ náà kéré tó wọ́n á fèsì mi máa ń tí ò jẹ́ ká ti fèsì sọ̀rọ̀ tẹ́mi sọ yìí o bóyá ó ju agbára wọn lọ ni. tẹ́ bá sọ nǹkan kan wọ́n á fèsì wọ́n yìí sábà dákẹ́ fún anybody láti sọ nǹkan kan nípa ìjọ wọn láì fèsì. wọ́n sáré kó àwọn ọ̀jọ̀gbọ́n wọn àwọn onímọ̀ wọn jọ ó yẹ pé ẹ fèsì wọ́n sọ nǹkan báyìí ń pa wa wọ́n á fèsì nínú ká kọ̀wé àbíkẹ́ wọ́n ṣe àwọn fídíòs jáde àbí ọ́díò láti clarify tí wọ́n sọ nípa wọn bó ti ẹ̀já sí pé ìsọkúsọ ni wọ́n sọ ń bẹ̀ náà irú ẹ̀ lọ́rọ̀ tó ṣẹlẹ̀ yìí ìyẹn ló ń jẹ́ kẹ́lòmí rò pé nígbà tẹ́ ẹ bá wá ń sọ pé allegations kan wọn táwọn tó ní ọ̀rọ̀ sì ń sọ pé àwọn ti clear wọ́n á ní cleared wọ́n lè ní trashed báwọn ọmọ yẹn ṣe máa ń sọ̀rọ̀ wọ́n á ní trashed gbogbo ọ̀rọ̀ ìsọkúsọ tẹ́ ń sọ ń pa àwọn yẹn wọ́n ti trash ẹ̀ tipẹ́tipẹ́ èyí tí mo ń sọ yẹn náà wọ́n ti trash ẹ̀ báwo lẹ ṣe ń trash ẹ̀ gan ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam torí pé àfi bí ẹni pé wọ́n ti kọ́ra wọn lẹ́kọ̀ọ́ wípé latescoat àwọn Ahmadi ń sọ fúnra wọn pé latescoat ya Ahmadi kúlẹ̀ ayé àgà ṣáàsọ̀ nǹkankan anything just say anything òun náà lọ̀rọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ wà tí wọ́n náà fẹ́ defend the allegation tá a fi kàn wọ́n tí wọ́n bá fẹ́ defend ẹ̀sùn tá a fi kàn wọ́n ẹ rí wípé wọ́n á kàn ṣáà sọ̀rọ̀ tí kò tún ní bàlàkà yìí máa tó burú jù èyí tí wọ́n sọ lọ tẹ́ wò pé ṣé ẹni yìí ń jẹ́ IQ ẹ̀ ǹjọ́ tiẹ̀ múnádóko rárá ṣé intelligent quotient eléyìí ǹjọ́ ṣiṣẹ́ déédéé kó tó lè máa sọ ọrùn tó sọ yìí nígbà tí yẹn bá ń fi ìtọ̀ tí yẹn fi ń tàǹbà ni òun náà lọ̀rọ̀ Ahmadiyya ńgbà tán láwọn bá fẹ́ fèsì sí ohun tá a sọ nípa wọn. kí ni wọ́n sọ wọ́n ní ọ̀rọ̀ tí Ghulam Ahmad ń sọ ń bẹ̀ yẹn ni pé ó ń sọ pé Ọlọ́run ló kọ́ anabi sallallahu alaihi wasallam lẹ́kọ̀ọ́ ó sì yàtọ̀ fún ọ̀nà tó fi kọ́ gbogbo àwọn anabi tó ṣíwájú ẹ̀ ní ẹ̀kọ́ wọ́n wá tẹ̀síwájú. wọ́n ní
his statement yẹn ni pé ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ yìí ṣẹ́ṣẹ́ àti rí pé mo ka ọ̀rọ̀ yẹn jáde nínú tírà Nuzul al-Masih page 56 àti tírà Akibatu Atam page 177 wọ́n wá ní ní tẹ́ẹ̀ka jáde yẹn bó ṣe clear tó yẹn wọ́n ní wọ́n ṣì ọ̀rọ̀ Ghulam Ahmad wọ́n là ṣì gbọ́ yé ni wọ́n lè àká dáadáa ni wọ́n ní ṣe la mú ọ̀rọ̀ yẹn quote out of the context àsọ àtú gẹ́gẹ́ bí Ghulam Ahmad gẹ́gẹ́ bó ṣe lo ọ̀rọ̀ náà níbi tó ti lò wọ́n ní his statement is being used as an argument to support the truth of the seal of the prophet. Wọ́n ní tí Ghulam Ahmad ń gbìyànjú láti ṣe mẹ́rin ni pé ó fẹ́ sọ bí ànábì ṣe jálá pọ̀nlé tó níwájú Ọlọ́run ni láti lè fi support ànábì wípé òjíṣẹ́ Ọlọ́run tó ju gbogbo àwọn yòókù lọ. Ó ní in fact ìjọ Ahmadiyya sọ pé in fact the Bible itself in Luke wọ́n ní bíbélì gan fún rẹ̀ ẹ máa wò ó bíbélì gan fún rẹ̀ nínú the book of Luke has a heading named the boy Jesus as the temple or at the temple náà fẹ́ sọ. Wọ́n ní kódà nínú ìwé Luke ó ń bẹnu bíbélì wípé Jésù wà nínú temple kí ni ìjọ Ahmadiyya fẹ́ lò ń bì níta sọ ni pé ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ yìí bó ṣe rí náà ló ṣe sọ yẹn ẹ má gbàgbé tí mo ló sọ o ó ní Jésù kẹ́kọ̀ọ́ nípa àtàwọ́rá lọ́dọ̀ àfa onímọ̀ kan náà Yahudi tí yẹn sì kọ́ ní gbogbo ẹ̀kọ́ àtàwọ́rá ní ẹyọ kọ̀ọ̀kan ó tún wá kẹ́kọ̀ọ́ nípa tẹ̀límúdù yìí òun náà ni ìmọ̀ tó dàbí tẹ̀fsírì lọ́dọ̀ Yahudi tí wọ́n fi ń tú àtàwọ́rá ẹ̀yọ́ máa yá mi lọ́sìn nígbà tí yẹn bá ní èèyàn lọ kẹ́kọ̀ọ́ Kùránì lọ́dọ̀ àfa kan nígbà tí yẹn bá fi ẹ̀sùn kàn Nábì sallallahu alaihi wasallam pé ó kẹ́kọ̀ọ́ Al-Kùránì lọ́dọ̀ àfa kan látòkè délẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní súrà kọ̀ọ̀kan láyà kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà náà ó tún wá kọ́ tẹ̀fsírì Al-Kùránì lọ́dọ̀ àfa náà bí kí yẹn sọ pé ànábì kẹ́kọ̀ọ́ Al-Kùránì àti tẹ̀fsírì ẹ̀ lọ́dọ̀ àfa Nasrani kan tó jẹ́ Christian ẹ dákun ọdún mélòó lè yóò fi kẹ́kọ̀ọ́ Al-Kùránì ní kíkà àti ní tútù lẹ́yìn ọkọ̀ kan tí nǹkan kan fi ní rú onítọ̀hún yẹn lójúmọ́ ẹ̀yin náà ẹ ti mèsì kí wọ́n ní ìjọ Ahmadiyya fẹ́ kóòtù fún wa nínú Bible pé ntí Ghulam Ahmad sọ yẹn ìjọ Ahmadiyya sọ pé in reality this is not an allegation rather the anti-Ahmadi misquote only this is not an allegation rather the anti-Ahmadis misquote Ahmad alayhi salam àwọn ló sọ alayhi salam fún and has not read the Bible. Wọ́n ní n tó ń ṣe àwa tá à ń mú ọ̀rọ̀ yìí jáde gẹ́gẹ́ bí allegation nínú àwọn ìwé Ghulam Ahmad ní pé àti ìka bíbélì yanjú tá a bá ka bíbélì tá a máa ń tó wà nínú bíbélì náà ní máa sọ ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu yẹn torí pé sọkúsọ ni kí ni wọ́n sọ. Wọ́n ló wà nínú bíbélì nínú the book of Luke chapter 2 verses 41 títí dé 47 kí ló wà nínú ìwé Luke gan nítorí wà ń bẹ̀ òun náà ni wípé wọ́n ní every year Jesus' parents went to Jerusalem wọ́n ní lọ́dọọdún àwọn òbí Jésù wọ́n á máa lọ sí Jerusalem láti lọ ṣọdún wọ́n á sì wà ń bẹ̀ fáwọn àsìkò kan wọ́n nígbà tí Jésù ń bẹ lọ́mọ ọdún 12 wọ́n lọ sí ibi àjọ̀dún náà gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wọn lẹ́yìn ìgbà tí ọdún parí nígbà tí àwọn òbí Jésù tí wọ́n padà sílé ọmọ kékeré náà tí í ṣe Jésù ọmọ ọdún 12 ẹ máa wo nǹkan o ló bá wọn ní Jesus stayed behind in Jerusalem lòun ò bá tẹ̀lé wọn lọlé ó wà ní Jerusalem ó dúró síbẹ̀ but they were unaware of it but wọ́n á mọ̀ wọ́n ní ṣùgbọ́n wọ́n á mọ̀ wípé kò tẹ̀lé àwọn thinking he was in their company wọ́n rò pé ó wà pẹ̀lú àwọn ni títí tí ọ̀nà wọn fi jìn ìgbà tó padà wáyé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wá Jésù nígbà tó padà wáyé tó di lẹ́yìn ọjọ́ kẹta ni wọ́n bá lọ rí ní wọ́n ní after 3 days they found him in the temple court wọ́n lọ bá Jésù níbi àbẹ́ àti bàbá náà nínú ilé Olúwa náà sitting among the teachers níbi tó jókòó sí láàrin àwọn olùkọ́ listening to them ó ń listen ó ń kẹ́kọ̀ọ́ ó ń gbọ́n tí àwọn olùkọ́ yẹn ń sọ àwọn tó ń ṣe wàásù and asking them questions ó ń gbọ́n tí wọ́n ń sọ ó sì ń béèrè lọ́wọ́ wọn bí ìbéèrè àtakò ó ń gbọ́n tí wọ́n ń sọ ó sì ń béèrè lọ́wọ́ wọn ó sì ń béèrè lọ́wọ́ wọn. wọ́n wá sọ ń bẹ̀ wípé everyone who heard him was amazed at his understanding and his answers. Wọ́n ní gbogbo èèyàn tó gbọ́n tí Jésù ń sọ nínú ibẹ̀ nínú tẹ́ḿpù yẹn wípé gbogbo wọn ni ìṣọwọ́ rorí àti ìṣọwọ́ fèsì ọmọ kékeré náà ló yí àlẹ́nu wípé irú ọmọ wo leléyìí gan-an ẹ̀rí ìjọ Ahmadiyya wọ́n mú ọ̀rọ̀ yìí jáde fún wa nínú Bíbélì wọ́n ló wà ní the book of Luke chapter 2 ó wà ń bẹ̀ lóòótọ́ verses 41 títí dé 47 so pẹ̀lú gbogbo tí wọ́n sọ yìí ìjọ Ahmadiyya sọ pé bọ́rọ̀ ti rí ni ẹ̀ pé Bíbélì gan ó testify sí
wípé Ìsá ọmọ Mariam lọ kẹ́kọ̀ọ́ àtàwọ́rá lọ́dọ̀ àfa Yahudi. Ó dà ìbéèrè nísìn tí a fẹ́ béèrè lọ́dọ̀ ìjọ yìí yẹn ìjọ Ahmadiyyah òun náà ni wípé ó ń tẹ́ sọ tẹ́ ní Jésù ṣe yìí dípò kẹ́kọ̀ọ́ àtàwọ́rá lọ́dọ̀ Yahudi àfa Yahudi lẹ́yọ kọ̀ọ̀kan títí tó fi parí àtàwọ́rá àti Talmud. ọ̀rọ̀ yìí bákan náà kódà tabaka nù bíbélì tí wọ́n kọ pẹ̀lú èdè Lárúbáwá ó wà ń bẹ̀ wípé wa kana sabiyyu yẹn al-Masih yanmu wa yataqawwa bir-ruhi mumtali'an hikmatan. wọ́n ní ọmọ náà bẹ̀rẹ̀ sí ní dàgbà ẹ̀mí mímọ́ sì ń bá a dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ làákàyè rẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí láti kékeré mumtali'an hikmatan léyìí tó kún kẹ́kẹ́ fún ọgbọ́n. wa kanat ni'matullahi alayhi ó sì jẹ́ ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún ọmọ náà láti kékeré abẹ́rẹ́ yẹn ni pé láti kékeré ní ọgbọ́n àti ìmọ̀ àti òye ló ti ń bá Ìsá bọ̀ yẹn ni pé Ọlọ́run fún rẹ̀ ló nù ní ìmọ̀ láti kékeré. torí pé ká kíyèsí ọ̀rọ̀ yìí ntí the book of Luke tíjọ Ahmadiyyah gan fúnra wọn kà á rí wípé wọ́n ti ṣàbòsí nínú ohun tí wọ́n kọ jáde nínú ibi tí wọ́n ti ń clarify allegation náà pẹ̀lú pé wọ́n bẹ̀rẹ̀ sí ní quote àwọn verses yẹn láti 41 ẹbí lọ́wọ́ ìjọ Ahmadiyya kí ló dé tí wọ́n fo verse 40 kí ló dé tí wọ́n fi 40 sílẹ̀ láì quote kí ló dé tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn láti every year Jesus' parents went to Jerusalem for the festival of the Passover. Kí ló dé tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn láti verse 41 no the book of Luke kí ló dé tí wọ́n fi verse 40 sílẹ̀ ṣe rí bí ìjọ Ahmadiyya ṣe ń answer allegation nísìn ẹ̀mọ̀ ìyá mi tó ṣẹlẹ̀ náà ni pé verse 40 ó ní èsì ìsọkúsọ tí wọ́n ń sọ àbí ìsọkúsọ tí Ghulam Muhammad ti ṣe ànábì wọn tó sọ ó ní nù torí tó wà ń bẹ̀ ni pé ọmọ náà sì bẹ̀rẹ̀ sí ní dàgbà ọgbọ́n àti òye sì bẹ̀rẹ̀ sí ní bá a dàgbà. So ìjọ Ahmadiyya wọ́n pa verse 40 jẹ nínú bíbélì nínú the book of Luke chapter 2 verse 40 wọ́n fi ilẹ̀ wọn kà wọ́n lọ bẹ̀rẹ̀ láti verse 41 títí dé tó fi dé verse 47 ṣùgbọ́n tó wà ní verse 40 òun náà ni ọ̀rọ̀ wípé ó ní and the child grew and became strong in spirit ọmọ náà sì bẹ̀rẹ̀ sí ní dàgbà léyìí tó ń dàgbà pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ filled with wisdom and the grace of God was upon him. agbára ọlọ́run ọba àánú ọlọ́run ọba ó sì ń bẹ pẹ̀lú ọmọ náà eléyìí tó túmọ̀ sí wípé verse 40 ṣe déédéé ní tí alukur'an sọ gẹ́gẹ́ bí mo ṣe kà á lẹ́ẹ̀kan nínú suratu Ali Imran verse 48 àti suratul Ma'idah verse 110 ẹ rí wípé ìjọ Ahmadiyya ǹjọ́ yẹ ká bá rú eléyìí lọ́wọ́ yín ǹjẹ́ ń tá a bá lọ́wọ́ yín ǹjẹ́ eléyìí dà kí a bá rú eléyìí lọ́wọ́ yín eléyìí gan-an náà ń pè ní academic dishonest lélẹ́yìí ẹ̀rí bí ìjọ Ahmadiyya ṣe ń defend ànábì wọn wọ́n á rin gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ gbogbo tí wọ́n bá ní ní káwọ́ kódà kí wọ́n parọ́ láti rí i pé ojú ò ti ànábì àwọn torí wípé wọ́n ní ẹ̀tẹ́ awo ẹ̀rín ọ̀gbẹ̀rì ni wọ́n àti fẹ́ kẹ́tẹ́ awo ṣẹlẹ̀ àfi káwọn awo kí wọ́n gbéra wọn nígbọ̀wọ́ torí táwo bá gbéra wọn nígbọ̀wọ́ awo atẹ́ awo aya káwo má bàa wá ya wọn àparọ́ kí ló tẹ́ pa verse 40 jẹ nínú the book of Luke ìjọ Ahmadiyya ṣé n tó wà nínú ẹ̀yẹn ṣé kò ṣe déédéé ṣé kò fẹ́ súnmọ́ ní tí Ọlọ́run sọ nípa ànábì Ìsá pé òun Ọlọ́run bá lòun fún ní ìmọ̀ àti ọgbọ́n àti òye àti ìmọ̀ àtàwọ́rọ́ àti al-Injil yẹn ni pé Ìsá ọmọ Maryam ti ya ọ̀jọ̀gbọ́n láti kékeré ó ti ya onílàákàyè ọmọ tó mú bérebére láti kékeré kódà according to the Bible gan kò mọ lórí yẹn nìkan ẹnu wọn bá àwọn fásitì tí wọn kò tìyẹn náà ṣe gbé ẹ gbọ́ tí wọ́n sọ pé ọmọ náà ó gbọ́ ní táwọn wòlíì yẹn ń sọ àwọn olùkọ́ Júù yẹn ìgbà tó gbọ́ ní tí wọ́n sọ ó sì ń béèrè lákọlákọ lọ́wọ́ wọn ó sì ń fèsì fún wọn yẹn ni pé ó ná kọ́ṣà wọn ẹ̀rí wípé ṣé yẹn ò ti fi hàn wípé kì í ṣe pé Ìsá ọmọ Maryam lọ jókòó tì wọ́n láti kẹ́kọ̀ọ́ àtàwọ́rọ́ àti láti kẹ́kọ̀ọ́ Talmud àti wípé gẹ́gẹ́ bí ntẹ́yìn náà fúnra yín kà ẹ ní àwọn òbí Jésù bẹ̀rẹ̀ sí ní wá káàkiri wọn ò sì rí àfi lẹ́yìn ọjọ́ kẹta ìgbà tí wọ́n rí lẹ́yìn ọjọ́ kẹta ó dà sẹ́yìn náà ǹjọ́ rọrùn fún yàn láti kọ́ gbogbo ẹ̀kọ́ nípa ẹ̀sìn nípa ìwé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ànábì Mùsá àti gbogbo ìtumọ̀ rẹ̀ tí wọ́n ń pè ní Talmud láàrin ọjọ́ mẹ́ta péré tí ò bá já sí pé onítọ̀hún yẹn Ọlọ́run ti fún un ní ọgbọ́n àti ìmọ̀ àti òye wá láti ìpìlẹ̀ ìjọ Ahmadiyya ṣé lè yóò wá pọ̀ nù rọ́ ṣùgbọ́n kò ṣe nílé mọ́ nítorí wípé Yorùbá ní ẹ̀ṣẹ̀ iwájú òun náà ní tẹ̀yìn wò sáré ìgbà tí Ghulam Muhammad tó parọ́ kàǹkà ètò tóbi tó báyìí báwo ni ìjọ Ahmadiyya ò ṣe ní dìfẹ́ǹdẹ̀
pẹ̀lú irọ́ kàbìtì irú eléyìí náà ṣé ó ti wáyé wa gbangba nísìnyí pé ìjọ yìí ò ṣe é gbára lé àníṣe ìjọ yìí wọn ò ṣe é gbára lé tí wọ́n bá sọ̀rọ̀ méjì ẹ kíyèsí dáadáa bí méjèèjì ò bá jẹ́rọ̀ ọ̀kan ó jẹ́rọ̀ nú ẹ̀ sòtórí náà kọ́ ẹ má jẹ́ ká gbẹ̀tàn lára àjọ Ahmadiyya ṣe ni ká tú àṣírí irọ́ wọn ká wọlé irọ́ wọn pẹ̀lú dígà lẹ́yọ kọ̀ọ̀kan káwọn èèyàn má bàa lọ máa sá síbẹ̀ léyìí tó padà lè já sí pé tó bẹ́lẹ̀ ìṣe jẹ́ nìyẹn o ẹ má ṣe hàmá o ẹ̀yàn màyá mi ẹ sọ fún ìjọ Ahmadiyya kí wọ́n túbá ni o èyí tí wọ́n parọ́ yìí tó gbogbo irọ́ ti gbogbo àwọn ihò tí wọ́n ń sá pamọ́ sí yìí kò síbi tí wọ́n kó síta àti ní wọ́ wọn jáde o torí náà kọ́ àwọn ní kí wọ́n lọ ronú kúwàdà kí wọ́n ṣe kán hùwà gẹ́gẹ́ bí mùsùlùmí ìjọ Ahmadiyya tí kì í parọ́ lélẹ́yìí o ìjọ tí kì í parọ́ àwọn ló dáa jù níwà lójú ara wọn. allegation tó mú wá ó fẹ́ fi ẹ̀sùn kàn Nábì Ìsá alayhi salatu wassalam ní wípé Ìsá ọmọ Maryam àfa Yahudi kan ló kó gbòsì lágbárí ìyẹn ló rọ́ àwọn nǹkan kí nǹkan sínú ọpọlọ láti kékeré ìdí nìyẹn tọpọlọ òfin mú bérebére àmọ́ òun tóun gbogbo ìmọ̀ tóun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ tó ṣe sọ tẹ́lẹ̀ òun gbé ìmọ̀ òun wá látọ̀dọ̀ Ọlọ́run ni òun ò láfa kankan àfa kankan ò ní ọlá lórí òun pẹ̀lú wípé ó kọ́ òun ní ẹ̀kọ́ alukurani àbí ẹ̀kọ́ ẹ̀sìn Islam Ọlọ́run nìkan ṣoṣo òun làfa òhun Gulam Ahmad. kódà tá bá fi bíbélì dájọ́ a rí wípé ntí bíbélì fi díẹ̀ múlẹ̀ kò tako nǹkan kan nínú ohun tí ó ṣe déédéé làákàyè nípa àwọn ànábì Ọlọ́run Ìsá ń gbọ́ wọn ni ó wà lọ́mọdé ńgbà náà ó gbọ́ ohun tí àwọn àfa Yahudi yẹn ń sọ ó sì rí i pé àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn láwọn àbùkù kan ló wá bẹ̀rẹ̀ sí ní bá wọn jiyàn ó ń béèrè béèrè lọ́wọ́ wọn gbogbo béèrè kọ́lé yẹn máa ń béèrè nítorí kóun lè ṣàǹfààní yẹn máa béèrè béèrè nítorí pé kó lè bá a ṣàtúnṣe ẹni tí ó ń béèrè béèrè lọ́wọ́ ẹ̀ so gbogbo wọn yìí kò tó jọ Ahmadiyya àfi kí wọ́n fàbùkù kan Ànábì Ìsá alayhi salatu wassalam ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yìí ẹ padà máa gbọ́ nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa kí ni Gulam Ahmad sọ nípa Ànábì Ìsá alayhi salatu wassalam ní abala ibi tí ó bá a mú a padà máa kà fún wa jù báyìí lọ kí ni context gangan èyí tí Gulam ti sọ̀rọ̀ yìí context yẹn náà ní ṣókí òun náà ni wípé ó gbìyànjú láti defend ara ẹ̀ ni nígbà tí wọ́n sọ pé ó wà nínú àwọn ọ̀rọ̀ èyí tó mú jáde nínú tírà Maqamatul Hariri tó já sí wípé òun kọ́ ló ní nínú tírà Maqamatul Hariri ló ti mú jáde ó wá fẹ́ mú ẹ̀sùn náà wípé òun kọ́lẹ̀ ní àkọ́kọ́ kódà Ìsá ọmọ Maryam gan ẹ̀rí ni gbogbo ohun tó kọ sínú bíbélì nínú Injílù títí ẹ̀ àti nínú At-Tawrat ló ti mú wá ohun tí Gulam Ahmad ń try láti sọ níbẹ̀ yẹn òun náà nìyẹn kíjọ Ahmadiyya lọ́mọ wípé èyí tá à ń ṣe wọ̀nyí iṣẹ́ pà ń gbìyànjú láti ṣe wọn láburú bí ó ṣe pé àníṣe kí wọ́n lè bá a pa ọ̀nà burúkú yìí tì ọ̀nà ẹ̀tàn ọ̀nà irọ́ nígbà tí mò ń sọ fún wa wípé àní ìjọ yìí ẹ̀sìn Ahmadiyya yìí lórí foundation irọ́ òun náà ni wọ́n bìdì ẹ̀ lé lórí ṣe rí i pé eléyìí náà nísìnyí ó tún fi kún àwọn ìtẹ́ ti gbọ́ lọ nínú àwọn irọ́ kàbìtì irọ́ tàǹkà. so níparí eléyìí ti jẹ́ kó yé wa wípé ńgbà tí ìjọ yìí ìjọ Gulamiyya tí wọ́n ń pè wọn ní Ahmadiyya nígbà tí wọ́n bá ń sọ fún wa wípé gbogbo àwọn ẹ̀sùn táwọn afáàfin ń kà wọn ó ń la wọ́n ti fèsì sí ó sì wà níbi tó wà nínú àwọn ìwé àwọn kẹ́ ẹ̀ lè mọ báwo ni wọ́n ṣe ń fọ àwọn èsì wọn náà á rí i pé àwọn èsì apanilẹ́rìn òun náà ni léyìí tí kò tán ọ̀ràn èyí tí aṣíwájú wọn olùdásílẹ̀ ìjọ wọn èyí tó ti dá sí wọn lọ́rùn tí ó sì já sí pé kò sírú omi tí wọ́n lè fi wẹ̀ kò sírú ọṣẹ tí wọ́n lè fi wẹ̀ tí wọ́n lè fi mọ́ kúrò níbi àwọn àbùkù náà èyí tí Gulam Ahmad anabi òpònú anabi òpòrọ́ èyí tí ó dìde ní ilẹ̀ India tó fi kàn wọ́n èyí tó dá sí wọn lọ́rùn nínú àwọn ọ̀ràn náà wọn ò ní lè bọ́ ń bẹ̀ títí ayérayé kò sí ní tó kù fún ìjọ Ahmadiyya kí wọ́n àfi kí wọ́n túbá kí wọ́n ronú kúwàdà kí wọ́n darapọ̀ mọ́ àwọn ìjọ mùsùlùmí yòókù kọ́rọ̀ wọn lè bá a dayọ̀ níwájú Ọlọ́run. bẹ́ẹ̀ sì ni lábala yìí ó ṣe ní láàánú púpọ̀ wípé Gulam Ahmad fúnra ẹ̀ náà ló dára ẹ̀ lẹ́jọ́ pẹ̀lú wípé sọ́nù rẹ̀ wípé ó ní telling a lie is not the lesser evil than to be an apostate. kéèyàn máa parọ́ ó ní kò kéré sí kéèyàn yá kèfèrí kó lóun ò ṣe ẹ̀sìn Islam mọ́. irọ́ pípa lọ́dọ̀ Gulam Ahmad ó ṣe déédéé kéèyàn fi ẹ̀sìn Ọlọ́run ọba lẹ̀ kó lóun ò ṣe mọ́ kó dọ̀ máa ná. bákan náà ó tún sọ eléyìí tí mo kà tán yẹn wà ní tírà Arba'in page 79 nísàlẹ̀ ó tún ní if someone is proven a liar he also becomes unreliable in other affairs. ó ní tẹ́ bá ti lè fìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ èèyàn lẹ́ẹ̀kan wípé òpùrọ́ ni ó ní gbogbo agbọ́nrin yòókù tó bá ti ń sọ̀rọ̀ irú ẹni náà ò yẹ lẹ́ni tí ó yẹ ká gbára lé mọ́. ṣàrí pé fúnra Gulam Ahmad ló fọ ọwọ́ ara ẹ̀
dára ẹ̀ lẹ́jọ́ tó wọ́n ní ìwà ọwọ́ wọn òun náà ni yóò máa dá wọn lẹ́jọ́ ó ṣe ń pọ̀ wò. nítẹ̀síwájú nínú àwọn irọ́ kàbìtì irọ́ ńlá èyí tí àfa àgbàjọ Ahmadiyya olùdásílẹ̀ ìjọ náà èyí tó pa òun náà ni wípé ó sọ fún wa wípé ó ní warada fil hadith anna ahla aljannati sayawadduna ziyarata aljahim ó ní àwọn ọmọ àlìjánná wọn ò fẹ́ lọ bẹ̀ iná jahim wò àwọn ọmọ àlìjánná tá má wà nínú àlìjánná yóò wá wù wọn pé ká tiẹ̀ lọ wọnú náà káwa náà tiẹ̀ lọ wọnú tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́run kò ṣọ́ wa kó má jẹ́ àwọn náà lẹ́yìn àlìjánná wayadọ̀húnà fiha qadamahum ọlọ́run kò ṣe wá lọ́mọ àlìjánná tiẹ̀ ní torí pé yẹn bá ti wọnú àlìjánná kò ní jáde ń bẹ̀ mọ́ láíláí wayadọ̀húnà fiha qadamahum àwọn ọmọ àlìjánná tí wọ́n bá dé nù náà náà àwọn màláíkà ó kó wọn lọ sínú náà tá bá kó wọn débẹ̀ wọ́n wá gbé ẹsẹ̀ wọn sínú iná náà inú náà jahim fatakulu jahim lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ òun náà nínú jahim ó bá máa sọ̀rọ̀ yóò máa sọ wípé qad barradatni afwan oni iná jahim yóò bá máa sọ pé qad barradatni ay saturihu naru jahannam kal khudam badala min an tahriqahu ọ̀rọ̀ yìí wà nù tírà al-malfuzat èyí tí àwọn náà mú jáde ó sì wà nù newspaper àjọ Ahmadiyya èyí tí wọ́n ń pè ní al-badru tó jáde ní ọjọ́ 16 on the 16th oṣù karùn-ún ní ọdún 1904 tó ìbéèrè ni pé ìjọ Ahmadiyya ń bò ládìsí yìí wà pé àwọn ọmọ àlìjánná wọn ò fẹ́ lọ bẹ iná wò tán bá dénú náà tán bá gbé ẹsẹ̀ wọn sínú iná nínú ìbá máa sọ pé ẹsẹ̀ yìí ó sì jẹ́ kí n tutù ó sì rọ̀ mí pẹ́sẹ̀ ń bo nírú àdìsí báyìí wà nọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ̀sáwò ìjọ Ahmadiyya ẹ̀rí bí Ghulam Ahmad ṣe bẹ̀rẹ̀ sí ní fabricate ó bẹ̀rẹ̀ sí ní rọ àdìsí oríṣiríṣi tó bẹ̀rẹ̀ sí ní parọ́ ẹ̀ má anabi wa sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sì ni anabi sọ fún wa pé ẹni tó bá dáadáa parọ́ mọ́ wọn anabi sallallahu alayhi wa sallam kẹ́ni náà kó tètè yà lọ wá àyè kan fúnra ẹ̀ kó tètè yà lọ wá àga tí ó fi jókòó sínú iná yẹn ni pé kó ti mọ̀ pé òun ti láàyè nù náà rẹ̀ dí o àfi kó túbá dáadáa ni kó lè bá a pa àyè náà rẹ̀ kúrò nínú iná. bí tíjọ Ahmadiyya tí wọn ò lójú ti dé ó ṣeé ṣe kí wọ́n kú sọ fún wa pé àwọn ẹ̀rí wo lẹ ti ẹ̀ ń béèrè lọ́wọ́ tiwa àwa ju ẹ̀rí lọ Ànábì ń sọ̀rọ̀ ẹ̀ ń béèrè ẹ̀rí lọ́wọ́ ẹ̀ ṣẹ́ni pa panilẹ́rìn làwọn ará bí wọ́n á ní Ghulam Ahmad lẹ́ni tó ní mímọ̀ jùlọ ìmọ̀ ẹ̀ kọjá ń tẹ́ bá nínú tíra torí náà nǹkan ẹ má béèrè tíra lọ́wọ́ àwọn ẹ ṣe Yorùbá ní ọ̀lẹ́mìwọ̀ ọjà ó fèrè gé ọ̀lẹ́ ó mèwì ọjọ́ ó ní a tún máa pàdé ńjọ́ mi tó bá tó bẹ́ẹ̀ kó já pàdé ńjọ́ mi ẹ̀dàkùn ṣé ìyẹn là ń sọ wọ́n ní wájà lọ́wọ́lọ́wọ́ báyìí ó láwọn máa pàdé ńjọ́ mi ọ̀lẹ́mìwọ̀ ọjà òun náà lọ̀rọ̀ wọn bí èèyàn ó bá parọ́ a ní ìmọ̀ òun ò sí nínú tíra nígbà Ghulam Ahmad ti kan sọ fún wa tẹ́lẹ̀ wípé Ọlọ́run là fáwọn Ọlọ́run ló ń kọ́ òun àdìsí Ọlọ́run bá sọ pé àdìsí ni òun lòún gbà wọlé ẹ̀dàkùn bó o láṣẹ bá rú èèyàn báyìí jiyàn ìdí nìyẹn táwọn wọ̀nyí fi ṣòro convince torí wípé ìmọ̀ wọn kọjá ní tó wà nínú tíra lójú ara wọn kódà wọn ní kọ̀ǹpútà gan ní mímọ̀ tó Ghulam Ahmad al-Qadiani gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ bí kan nínú wọn ṣe sọ nínú àwọn tí wọ́n jẹ́ Ahmadiyya Lárúbáwá nínú àwọn òbítíbitì irọ́ èyí tí àfa àgbàjọ Ahmadiyya Ghulam Ahmad tó pa òun náà ni wípé ó nínú tí yóò jẹ́ kí ayé mọ̀ wípé òun ni al-Masihul Maw'ud èyí tí a ti ṣàdéhùn pé ó ń bọ̀ ìyẹn Ìsá ọmọ Maryam nígbẹ̀yìn ayé ó ní tabawo ní ìwúyẹ̀ tó pè ní Haqiqatul Wahyi page 417 ó ní wal gharibu fil amri nínú tó ṣe nílé mà anni wulidtu yawmal jumu'ati ìgbà tó ń sọ fún wa pé òun jọ anabi Adam alayhi salatu wa salam gẹ́gẹ́ bá ṣe padà máa sọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ fún wa ní abala mi. ó nínú tó ṣe nílé mà ó ní wípé wọ́n bí òun Ghulam Ahmad ní ọjọ́ Jímọ̀ min ayyamil usbu'i wa kama wulida Adamu taw'aman ó ní gẹ́gẹ́ bí wọ́n ṣe bí anabi Adam alayhi salatu wa salam ma'a unsa ní abo gẹ́gẹ́ bí wọ́n ṣe bí Ádámù ní ìbejì pẹ̀lú obìnrin kan yẹn ni pé wọ́n bí obìnrin kan pẹ̀lú Ádámù alayhi salatu wa salam kadhalika wulidtu ana aidan taw'aman bẹ́ẹ̀ náà ni tẹ́fì máa pòun jọ ànábì Ádámù púpọ̀ wọ́n dá Ádámù ní ọjọ́ Jímọ̀ wọ́n bí òun Ghulam Ahmad náà ó ní wọ́n bí Ádámù níjọ́ Jímọ̀ wọ́n sì bí òun náà ní ọjọ́ Jímọ̀ wọ́n bí Ádámù alayhi salatu wa salam wọ́n bí ní ìbejì pẹ̀lú obìnrin kan ó ní kadhalika wulidtu ana aidan taw'aman bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí òun Ghulam Ahmad náà níbejì idh wulidat bintun qabla wiladati torí pé wọ́n ti bí obìnrin kan síwájú kí wọ́n tó bí òun àmọ̀gbà tí wọ́n bí bóyá ti bí nìkan bí oṣù bíi mélòó sẹ́yìn ni o àbí kí wọ́n jọ bí wọn
nínú oyún kan náà ni wọ́n gbà wáyé Allahu alam ó ní fahadhi al-umuru kulluha tuqaddimu adillatan wadihatan li talib al-haqq bin-nazar ila sawanihi ó ní gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ wọ̀nyí ó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ni masihu tí ànábì alayhi salatu wassalam sọ pé ń bọ̀ wáyé nígbẹ̀yìn ayé eléyìí tó ní ẹ̀rí fún ẹni tó bá ń wá òtítọ́ tó sì jẹ́ ẹni tí ó ń sòótọ́ pẹ̀lú kó wòye sí ìtàn ìgbésí ayé òun yóò mọ̀ pé òun ni al-Masihu al-Maw'ud ní ṣókí báyìí ìjọ Ahmadiyya òun ni wípé mo rò pé ẹ ti gbọ́ nísìn ní inú tírà Haqiqatul Wahyi page 417 Ghulam Ahmad sọ pé wọ́n bí Ádámù gẹ́gẹ́ bí ó ní wọ́n bí òun gẹ́gẹ́ bí wọ́n ṣe bí Ádámù bó ti lò náà nìyẹn ó ní wa kama wulida Ádámù taw'aman ma'a untha kadhalika wulidtu ana aidan taw'ama ó ní bí wọ́n ṣe bí Ádámù níbejì tán bí obìnrin kan pẹ̀lú ẹ̀ ni wọ́n bí òun Ghulam Ahmad náà níbejì ìjọ Ahmadiyya ǹjẹ́ wọ́n bí Ádámù alayhi salatu wassalam ìbéèrè náà ní ṣókí náà nìyẹn ǹjẹ́ wọ́n bí baba ńlá wa Ádámù alayhi salatu wassalam ṣé Ọlọ́run ló bí Ádámù ǹjẹ́ ó wà nínú àkọọ́lẹ̀ kankan wípé mùsùlùmí wọn a máa lo gbólóhùn bíbí fún ṣíṣẹ̀dá anábì Ádámù alayhi salatu wassalam ǹjẹ́ ó wà ń bẹ kankan nínú alukur'ani àbí nínú hadisi anabi sallallahu alayhi wa sallam wípé wọ́n bí Adam alayhi salatu wa sallam kíjọ Ahmadiyya kí wọ́n jẹ́ kí á rí kí ló dé tí Ghulam Ahmad sọ pé Ọlọ́run bí Adam àbí tó bá yẹ pé wọ́n bí Adam ta ló bí ìbéèrè mi tó nìyẹn tó bá yẹ pé wọ́n bí ta lèèyàn náà tó bí torí pé bẹ́ẹ̀ nínú gbàgbọ́ ọjọ́ Ahmadiyya wípé Adam kọ́ lẹ́ni àkọ́kọ́ tó kọ́ṣẹ́ mi lórí ilẹ̀ ìyẹn tó ń kọ́ ìyẹn ọmọ ìyá mi ò tí ì débẹ̀ yẹn Ádámù kọ́ ni ẹni àkọ́kọ́ òun kọ́ léèyàn àkọ́kọ́ tó ṣẹ̀mí lórí ilẹ̀ wọ́n ní ilẹ̀ kún fún èèyàn púpọ̀ gan lásìkò Ádámù Ọlọ́run kan dá Ádámù ó kàn jù sáàrin wọn ni abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ astaghfirullah alazim so nínú gbàgbọ́ ìjọ Ahmadiyya yẹn ni pé àwọn èèyàn kan ti kọ́kọ́ ṣẹ̀mí lórí ilẹ̀ kó tó di pé Ọlọ́run tó padà wá dá Ádámù alayhi salatu wassalam ṣé wọ́n bí Ádámù ní ṣókí ìbéèrè mi nìyẹn challenge mi nìyẹn fún ìjọ Ahmadiyya ń bọ́ ló wà àkọọ́lẹ̀ wo ló wà wípé wọ́n bí Ádámù alayhi salatu wassalam torí pé ohun tá a máa nú alukuran náà ni pé Ọlọ́run dá Ọlọ́run sì jẹ́ kó yé wa nínú Quran chapter 112 tí í ṣe suratul Ikhlas wípé lam yalid Ọlọ́run ò bímọ kò bímọ walam yulad ẹnìkan kò sì bí Ọlọ́run sì sọ fún wa níbì kan wípé wa qul alhamdulillahi alladhi lam yattakhiz waladan níparí suratul Isra Quran chapter 17 Ọlọ́run sọ wípé sọ pé ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ò fẹ́ nìkan kan ṣọmọ ẹ gbọ́ Ọlọ́run ṣe náà fi ọmọ kú òfin rẹ̀ yẹn ni pé ó negate bíbí ma yálà hakikatan aw suratan Ọlọ́run sọ fún wa pé òun ò bímọ ní ti bíbí òun ò sì fi ẹnì kankan ṣọmọ eléyìí ni àlàyé lẹ́kùnrẹ́rẹ́ èyí tí Ọlọ́run ọba àlekèọlá tó ṣe fún wa nínú alukur'ani lókè àti láàrin àti nísàlẹ̀ alukur'ani níbo ni wàá ní Ghulam Ahmad ti rí gbólóhùn pé wọ́n bí Ádámù àbí wọ́n bí òun gẹ́gẹ́ bí wọ́n ṣe bí Ádámù ta ló bí Ádámù alayhi salatu wassalam kíjọ Ahmadiyya kí wọ́n jẹ́ kí a gbọ́ ìbéèrè nìyẹn fún wọn. bákan náà nínú àwọn ìròyìn kàyéfì èyí tí mo tún ní fún wa nínú ọ̀rọ̀ anabi ìjọ Ahmadiyya anabi òpòrọ̀ ilẹ̀ India yẹn nínú tírà tó pè ní Izalatul Awham tàbá wo page 626 ń bẹ ó ń sọ ń bẹ wípé ó ní laqad ra'a ba'dul anbiya'i as-sabiqina al-masiha alayhi salam fi suratil kharuf kama ra'a nabiyyuna sallallahu alayhi wa sallam ashabahu ala shakli baqarat. ó ní àwọn kan náà àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú wọ́n rí Ìsá ọmọ Maryam kí àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá wọ́n rí nírí àgbò. Ghulam Ahmad ló pa irọ́ kàǹkà yìí o ó ní àwọn kan náà àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú bẹ́ẹ̀ sì ni tí yóò bá parọ́ kò ní dárúkọ àwọn ànábì Ọlọ́run tó ní ọ̀rọ̀ náà kò ní dárúkọ wọn fún wa bóyá á lọ wo náà tàwọn pé ǹjẹ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ àbí ó ṣẹlẹ̀ yóò kàn ní àwọn ànábì Ọlọ́run kan gẹ́gẹ́ bó ṣe sọ fún wa nú ọ̀rọ̀ kan wípé àwọn ànábì Ọlọ́run tó tóbi 400 wọ́n gba wáyé èṣù yẹn ni pé èṣù bá wọn sọ̀rọ̀ èṣù lò wọn kódà nínú wọn náà ní Ìsá ọmọ Maryam wal iyazu billah so bí Ghulam Ahmad ṣe ń fi àbùkù kan ọ̀pọ̀ nínú àwọn ànábì Ọlọ́run òun nìyẹn ó láwọn kan náà àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú ó ní wọ́n rí ànábì Ìsá nírí àgbò wọ́n rí ní fọ́tò àgbò fi suratil kharuf bákan náà ó ní gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ṣe rí àwọn kan náà àwọn sàábì rẹ̀ gẹ́gẹ́ bí màálù. ìjọ Ahmadiyya níbo ni ọ̀rọ̀ tí ànábì yìí sọ yìí ń bọ̀ ló wà ẹ wá jáde o àwọn èèyàn ní nǹkan fi ṣe. bákan náà nínú àwọn irọ́ kàbìtì irọ́ kàǹkà èyí tí Ghulam Ahmad pa òun náà ní kó sọ nínú tírà tó pè ní Izalatul Khata tàbá wo page 13 bẹ́ẹ̀
àtúndírú ẹ̀ náà kà ní page 14 náà nínú tírà náà kí ló sọ ó ní laqad zalla al-anbiya'u jami'an yu'minuna anna al-buruza in'ikasun kamilun li aslihi hatta yatawahhada ismahuma. Ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá láì ṣẹ́ nìkan kù nínú wọn ó ní wọ́n nígbàgbọ́ nípa wípé ohun tí à ń pè ní ohun tí Yorùbá lè pè ní àkúdà. Ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n nígbàgbọ́ wípé alburuz ìyẹn ni wípé ẹni tó bá gbé àwòrán ẹni tó ti lọ wá kò ní yàtọ̀ fún onítọ̀hún yẹn lọ́nà kankan gẹ́gẹ́ bí òun Ghulam Ahmad ṣe ń jẹ́ àwòrán anabi Muhammad sallallahu alayhi wa sallam tóun sì ń jẹ́ àwòrán Adam tóun jẹ́ àwòrán Isa àti gbogbo àwọn anabi Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe padà máa sọ lẹ́kùnrẹ́rẹ́. Èyí tí Ghulam Ahmad ń pè ní alburuz òun náà ni pé kí èèyàn tó gbé àwọ̀ ẹni tó ti lọ kó gbé wá kó wá ṣerú iṣẹ́ tẹ́ni ẹ̀ ṣe láyé. Ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run náà ló nígbàgbọ́ nípa wípé kò ní sí ìyàtọ̀ kankan láàrin ẹni tó ti lọ yẹn àtẹni tí ó gbé àwòrán ẹ̀ wá sáyé. Ìbéèrè lọ́wọ́ ọjọ́ Ahmadiyya ni pé níbo ni Ghulam Ahmad ti mú ọ̀rọ̀ yìí jáde? Hadith wo ló sọ bẹ́ẹ̀? Aya wo ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an pé gbogbo àwọn ànábì Ọlọ́run náà nígbàgbọ́ wípé ẹnìkan ó tún máa gbé àwọ̀ ẹni tó ti lọ padà wá sáyé tí wọn ò sì ní yàtọ̀ fúnra wọn níbi kankan. Bó ti wí ọ̀rọ̀ náà òun náà nìyẹn. Ó tẹ̀síwájú ní page 13 yẹn lọ́wọ́ sàlẹ̀ ó ní ajma al-anbiya alayhimus salam gbogbo ànábì Ọlọ́run ìkẹ́ àtọ́ Ọlọ́run kó máa bá wọn ti panu pọ̀ lórí kíni lórí irọ́ Ghulam Ahmad wal iyazu billah ala anna al-buruza la yuntiju ta'addudiyatan bal inna maqama al-buruz yasduqu alayhi qawlu ash-sha'ir. Ó ní kódà kéèyàn wáyé kẹ́nìkan ti lọ kí ẹlòmíì tún gbé àwọ̀ rẹ̀ wá sáyé èyí tá à ń sọ yìí ó ní pé kò ní tọ́ka sí wípé èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ó ṣe pé yóò máa tọ́ka sí wípé ìkan náà ni àwọn méjèèjì. Tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin tẹ́ bá ka tíra yìí dáadáa tíra yìí sì wà nínú tíra tí màá gba ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ìyànjú kí wọ́n kà ìyẹn tíra Izalatu Khato torí pé ó mọ níwọ̀nba púpọ̀. Tíra náà ò tóbi rárá 17 pages péré òun náà ni tíra náà tíra Izalatu Khato. Ó sì wà lédè òyìnbó tí wọ́n pè ní a misconception removed a misconception removed. Ghulam Ahmad kọ tírà yìí ní 1907 ó kọ tírà náà ó tún fi dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà sí rẹ̀ lọ́rùn kì bá dáa kó já sí wípé kò kọ tírà náà torí pé kí ló fẹ́ ṣe lálàyé fún wa nínú tírà yìí ni pé wọ́n lòun pera wọn lánàbí Ọlọ́run ó láwọn èèyàn wá ń ṣì gbọ́ ó dàbí pé kò yé àwọn èèyàn wọn àmọ́ tó máa ń tóun sọ wọ́n ní àáyá fẹ́ tún ojú ọmọ ẹ̀ ṣe báwọn Yorùbá ṣe ń sọ wọ́n á ní àáyá ìyẹn ọ̀bọ ó fẹ́ tún ojú ọmọ ẹ̀ ṣe ló bá tè kánná bọ́ ọmọ ẹ̀ lójú ìhun tí Ghulam Ahmad tó fi tírà yìí ṣe fún rẹ̀ nìyẹn o tírà Izalatu Khato òun gan ó wà nù tírà tó fi ṣẹ́rẹ̀ lẹ́gùn ẹ̀yìn torí pé gbangba ló ń kílèmù wípé rọ̀ṣúlù lòun òjíṣẹ́ Ọlọ́run lòun nàbíyù sì ní òun ní Muhammadu náà ní òun tí ó sì sí yàtọ̀ torí gbogbo ọ̀rọ̀ tó ń sọ lábala yìí wípé àtẹni tó gbé àwọ̀ ẹni tó ti lọ wá àti ẹni tí a gbé àwọ̀ rẹ̀ wọ̀ ìkíní kejì wọn ò ní yàtọ̀ síra wọn níbi kankan yẹn ni pé wọn ò fi ọ̀nà kankan yàtọ̀ sí anabi sallallahu alayhi wa sallam ó ní kì í ṣe pé èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n jẹ́ kó wá parọ́ yìí kó dáa pa lóhùn nìkan sápò ààrẹ ṣe ló fi rọ́nà tì sí ọ̀dọ̀ gbogbo àwọn anabi Ọlọ́run ẹ jẹ́ nǹkan fún yín lẹ́ẹ̀kan sí ní page 13 nínú tírà Izalatu Khato nísàlẹ̀ pátápátá ó ní ajma al-anbiya'u alayhimus salam على أن البروز لا ينتج تعددية بل إنما قام البروز يصدق عليه قول الشاعر بس page 14 أني لقد أصبحت لشدة الحب والاتحاد أنت كما قد صرت أنا أبيري Ghulam Ahmad ó mú ọ̀rọ̀ ẹnìkan nínú ọ̀rọ̀ àwọn ẹni ibi tí wọ́n ti lọ síwájú ẹ̀ nínú àwọn onísúfí ó fi ṣẹ̀rí ọ̀rọ̀ tó ń sọ nítorí gbogbo ànábì Ọlọ́run gbàgbọ́ ni o kí ni ó ní wọ́n gbàgbọ́ ó ní òun náà ní pé ẹni tó ti lọ ó tún lè gbé àwo ó tún lè wá láwòrán ẹnìkan nínú àwọn èèyàn èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí tí ẹni yẹn pẹ̀lú ẹni tó ti lọ ní tí wọ́n wá níyàtọ̀ fúnra wọn níbì kankan kódà a tún lè sọ pé èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n a gbọ́dọ̀ pè wọ́n ní ẹnìkan ṣoṣo náà ni gẹ́gẹ́ bóun ṣe ń jẹ́ àwòrán ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó fi ọ̀rọ̀ olórin kan ó fi ṣe àkàwé àbápẹ̀rẹ̀ fún wa ó ní ẹni yẹn ń sọ pé ó rí wọ olólùfẹ́ òun àmọ́ olólùfẹ́ bóyá ṣe ìtọ́ ni ó ní laqad asbahtu ó ní mo ti di li shiddatil hubbi wal ittihad látara ìfẹ́ èyí tí mo ní tó lágbára buhaya wal ittihad àti ṣíṣọ̀kan ìyẹn ni wípé láì tí ẹ lè dára mi yà kúrò lára àwọn olólùfẹ́ mi bóyá Ọlọ́run ẹ̀ lóyìn ni o bóyá obìnrin ni o wallahu alam
ó ní mo ti di anta laqad asbahtu li shiddati al-hubbi wal ittihadi anta mo ti wá di ọ́ mo ti di ìwọ olólùfẹ́ mi kama qad sirta ana gẹ́gẹ́ bí wọ́n náà ṣe di èmi náà wa asbahtu jisman anta ruhu ó lè mi di ẹran ara kan mo di bọ́dì kan tó jásí pé ìwọ lẹ̀mí tó ń gbénú ẹ̀ eléyìí kì í ṣe àkàwé èdè lásán ní Ghulam Ahmad ń sọ ń bì ó ní kì í ṣe àkàwé èdè lásán òun náà ló ń sọ ń bì bí ó ṣe pé ó ń sọ̀rọ̀ fún wa lórí ìkànnà àwọn ìgbàgbọ́ èyí tó ní òun náà ní wípé òun ní ànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ tí ń wo òun yìí òun náà ní muhammad sallallahu alayhi wa sallam ní òun ó ní hatta la yakula ahadun fima ba'd ana ghayruka aw anta ghayri kẹ́nìkan má padà wá lọ máa sọ wípé òun yàtọ̀ fún ọ ìwọ náà yàtọ̀ fún òun ó lẹ́ni náà onísọkúsọ ni o torí pé ìwọ lòun òun náà sì ni ìwọ àrí pé irú gbàgbọ́ yìí àmọ́rú ẹ̀rí nínú ẹ̀sìn islam tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn sọ̀hábà ẹ̀ ibi tá a ti kọ́kọ́ rí irú gbàgbọ́ yọ̀dọ̀ àwọn onísúfì náà níbo làwọn náà ti rí àwọn náà gbà láti inú àwọn falsafa ilẹ̀ India àwọn falsafatu albuziya àwọn ẹ̀sìn buddhism ẹ̀sìn àwọn ẹlẹ́bọ ilẹ̀ India ọ̀dọ̀ wọn òun náà làwọn onísúfì tí wọ́n kó kúfúrú sùfì yàwọ̀ ní ẹ̀sìn islam ọ̀dọ̀ àwọn súfì ilẹ̀ India àtàwọn súfì ilẹ̀ farisi àwọn Persia ilẹ̀ Persia ọ̀dọ̀ wọn ni wọ́n ti mú àwọn ìgbàgbọ́ burúkú wọ̀nyí ìgbàgbọ́ ìwọ lèmi èmi náà sì ni ìwọ náà wọ́n bá ìgbàgbọ́ yìí débi wípé wọ́n pèrè àwọn lọ́lọ́run àrínú wọn tó pé ọlọ́run lòun òun náà sì ni ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe máa rírun tó jọ bẹ́ẹ̀ nínú ìgbàgbọ́ Ghulam Ahmad nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ìjọ Ahmadiyya eléyìí ti jẹ́ kó yé wa panyapanya pé ìgbàgbọ́ àwọn pòkì àwọn ẹni bí tí wọ́n fira wọn ti sára ẹ̀sìn Islam nínú àwọn onísúfì gẹ́gẹ́ bí Muhyiddin Ibn Arabi gẹ́gẹ́ bí Al-Hallaj àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ní nípa wahdatul wujud ni pé gbogbo ohun tí ń bẹ lọ́lọ́run ọlọ́run ní gbogbo ohun tí ń bẹ àti ìgbàgbọ́ tí wọ́n ní nípa al-ittihad òun ni pé ọlọ́run máa ń di èèyàn náà sì máa di ọlọ́run òun náà ní ìgbàgbọ́ Ghulam Ahmad èyí tó fojú hàn kedere sí ọ nínú tírà ẹ̀ tó pè ní Izalatul Khata tí a bá wo page 14 so eléyìí ti jẹ́ kó yé wa ń bo ní Ghulam Ahmad ti mú àwọn ìgbàgbọ́ ẹ̀ rí i pé tíjọ Ahmadiyya bá wọn ń pera wọn ní Ahlus-Sunnah ẹ̀ rí i pé kọjá yìí ni gẹ́gẹ́ bí tìmáyìn ṣe ń sọ nínú kan náà àwọn kíṣẹ́ tiẹ̀ wípé Ahmadiyya gan ni Ahlus-Sunnah Ahlus-Sunnah yẹn wọ́n yìí ṣe Ahlus-Sunnah wọn lẹ́tọ̀ sórúkọ yẹn Ahmadiyya gan ló lẹ́tọ̀ sí orúkọ Ahlus-Sunnati wal Jama'ah ẹ bá wulẹ̀ ṣe ha bó ti wí òun náà ni mo sọ yẹn gẹ́gẹ́ bí àṣà àti ìṣe àfáà Ghulam Ahmad èyí tá a màmá àwọn irọ́ kàǹkà ẹ bá wọnú tírà tó pè ní Izalatul Awham page 244 ó ń sọ ń bẹ̀ wípé ó lè anabi sallallahu alayhi wa sallam sọ pé ulama ummati ka anbiya ibani Israel ó lè anabi wa sallallahu alayhi wa sallam sọ wípé àwọn àfáà nínú àlùmọ̀ wọn anabi wọ́n dà gẹ́gẹ́ bí àwọn anabi bani Israila ìyẹn ni pé ipò àfáà kọ̀ọ̀kan nínú àlùmọ̀ ọ̀hún yóò ṣe déédéé ipò anabi kan nínú àwọn anabi bani Israel àwọn anabi ọmọ Israeli láàrin pé àdìsí eléyìí anabi ò sọ bẹ́ẹ̀ kíjọ Ahmadiyya sì wá jáde fún bolo wà nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam ẹ jẹ́ àwọ̀ àdìsí náà káwọ́ sánàdù ẹ̀ níbo anabi ti sọ wípé àlìúmọ̀ òun àwọn àfáànù ìjọ òun anabi wọ́n ṣe déédéé àwọn anabi ọmọ Israeli nínú ipò níbo anabi ti sọ̀rọ̀ náà nínú àwọn irọ́ Ghulam Ahmad òun náà ni pé nínú tírà Izalatul Awham tá bá lọ sí page 418 ní ọwọ́ sàlẹ̀ pátápátá ó ní Al-Qur'an àtàdísì anabi sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ ló ti panu pọ̀ lórí wípé Ìsá ọmọ Maryam ti kú kò sì ní wá sáyé mọ́ ẹ̀rí irọ́ kábìtì wọ̀nyí ó ní gbogbo àdísì pátápátá òun náà ló fìdí ẹ̀ múlẹ̀ wípé Ìsá ti lọ kò sì ní padà wáyé mọ́ ládùúgbò àdísì tó ń bẹ nù Sahih Bukhari Sahih Muslim àtàwọn tírà àdísì míì ó ní kò sádìsì kankan kò sì sí àyà kankan tó ń sọ fún wa wípé Ìsá ọmọ Maryam ò tí kú ó ní gọ́ìrà annahu qad warada fihi miraran annahu sayati asmiya ó ní ẹnu tó wà òun náà ni wípé ó ń bẹnu àwọn àkọọ́lẹ̀ wípé àwọn èèyàn tí wọ́n dàbí àwọn ànábì ọmọ Israẹli ni wọ́n ó padà wá sáyé ni wọ́n máa wá ó ní sahihun tamama annahu qad warada fi fil ahadith annahu sayati ibn Maryam walakin al ahadith nafsaha tubayyinu al ikhtilafa fi malamihiha Ghulam Ahmad jẹ́ kó yé wa ní ṣókí bíi pé Ìsá ọmọ Maryam ò padà wá sáyé mọ́ o àmọ́ àwọn tí wọ́n jọ àwọn èèyàn tó dàbí rẹ̀ àwọn náà ni wọ́n ó wá sáyé nínú àwọn tó jọ tá a sì ń wí òun náà lòun Ghulam Ahmad yẹn ni pé àwọn tí wọ́n ó jọ Ìsá ọmọ Maryam ìyẹn ló ṣe ń pè rẹ̀ nígbà kan ní masilu Ìsá
masilu Isa ó ní tá Ànábì sọ ńgbà tó ń sọ fún wa pé Isa ọmọ Maryam ń bọ̀ wáyé kì í ṣe pómi ní pé Isa ọmọ Maryam ó padà wáyé gẹ́gẹ́ bó ṣe wá níwà àkọ́kọ́ ohun tá Ànábì sọ ń bẹ̀ ni wípé ẹni tó jọ Isa ọmọ Maryam yóò wá sáyé láti wá ṣe àwọn iṣẹ́ kan léyìí tí yóò máa dá lórí àtúnṣe orílẹ̀ àti gbógun ti ẹ̀sìn àgbélébù. Ìbéèrè lọ́wọ́ ìjọ Ahmadiyyah náà ni pé n tó wà nínú Izalatul Awham page 419 yìí níbo ló wà nínú àdìsí Ànábì sallallahu alaihi wasallam wípé àwọn tí wọ́n jọ Ìsá ọmọ Maryam ni wọ́n ń bọ̀ wá sáyé kì í ṣe Ìsá ọmọ Maryam tó bá dìgbẹ̀yìn ayé ẹni náà sì nínú wọn èyí tó gbajúmọ̀ jù nínú wọn ni Ghulam Ahmad níbo ló wà nínú àdìsí Ànábì sallallahu alaihi wasallam. Bákan náà nínú àwọn irọ́ wọ̀nyí èyí tí a rí gbọ́ lọ́dọ̀ olùdásílẹ̀ ìjọ Ahmadiyyah òun náà lè tó tún wà nínú tíra ìbákan náà tíra Izalatul Awham ẹ jẹ́ ká wo page 230 nínú ìwé náà níbi tí Ghulam Ahmad ti ń sọ wípé paragraph ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó ń sọ láàrin méjì ń bẹ pé ó ní wa asbatu min khilalihi ó ní faqad tabastu hadisan akhar min sahih muslimin min qabl wa asbatu min khilalihi anna an-nabiy sallallahu alayhi wa sallam qala bi nafsihi bi anna aqwalahu hadhihi kullaha mabniyatun ala kushufihi ó lá nabi sallallahu alayhi wa sallam sọ pé àwọn ọ̀rọ̀ ohun tó ń sọ gbogbo àwọn gbólóhùn tó ń jáde lẹ́nu òun wípé òun sọ níbàámu sí àwọn káṣífù tóun ní yẹn ni pé ànábì lo gbólóhùn káṣífù pé àwọn kùṣùfù òun yẹn àwọn ìmísí bíi kí á kàn jókòó kí á má sùn ká sì má wà ní ojú oorun yẹn pé láàrin méjì rẹ̀ nígbà ànábì sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ tóun bá ń sọ òun mú jáde láti inú káṣífù òun ni ìjọ Ahmadiyyah níbo ni àdìsí náà wà níbi tí ànábì sallallahu alaihi wasallam ti sọ pé gbogbo ohun tó bá tẹnu wọn jáde nínú káṣífù ló ti jáde ẹ jẹ́ ká wò ọ̀rọ̀ tí mo kà yìí kẹ́ ẹ̀ lè má fi tó wà ó ń bẹnu tíra Izalatul Awham page 230. bákan náà nínú àwọn irọ́ Ghulam Ahmad ó lè ta rí nínú tíra At-Tazkirah page 707 ẹ wo ìsàlẹ̀ pátápátá níbi footnote yẹn wọ́n ní qala al-Masihul Maw'ud àwọn ọmọlẹ́yìn yẹn sọ pé al-Masihul Maw'ud yẹn Ghulam Ahmad alayhi salam kí ìbínú Ọlọ́run kó máa bá laqad zukira masihu akhir zaman wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ masihu ìgbẹ̀yìn ayé tí ṣe òun Ghulam Ahmad fi suhufillahi bismil maliki ó wà nù tíra Ọlọ́run ọba Ọlọ́run pé Ghulam Ahmad ní Ọlọ́run pé òun Ghulam Ahmad ní maliku walimuradu minhu almuliku samawi ó ní ìtumọ̀ ẹ̀ òun náà ni pé Ọlọ́run dáhùn ní ọlá àti sánmà ayé annahu sayakunu malikan lil ummati muhammadiyyati fil mustaqbal pé wọ́n ti sọ̀rọ̀ Ghulam Ahmad nínú àwọn tíra Ọlọ́run tó ti ṣíwájú wípé òun ó padà máa jẹ́ ọba òun ó jẹ́ málíkù ọba ọ̀gá àgbà fún gbogbo àlùmọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam tó bá di lọ́jọ́ iwájú ó ló ti wà nínú àwọn tíra Ọlọ́run èwo náà àwọn tíra Ọlọ́run gan tẹ́ ẹ bá gbàgbé wá á ti mọ̀ yìí pé alukur'ani ni ó ń sọ̀rọ̀ báwí bákan náà ó parúurọ́ náà máwọn tíra tó ṣíwájú alukur'ani tí ṣe àtàwọ́rọ́ àti alìhìnjílù náà ó sì parúurọ́ náà má gbogbo àwọn anabi Ọlọ́run tí wọ́n ti lọ ìkẹ́ àtọ̀ Ọlọ́run kó máa bá wọn wa anna kathiran mina al-uzama sayadkhuluna fi atba'ihi ó ní nínú ọ̀rọ̀ tí Ọlọ́run bá lékè ọlá sọ òun náà ni wípé Ọlọ́run ti ṣàdéhùn fún òun pé àwọn èèyàn ńláńlá àwọn èèyàn kàǹkà àwọn lọ́balọ́ba àwọn nípò àwọn ládéládé wọn ó padà di ọmọlẹ́yìn òun Ghulam Ahmad tí wọ́n darapọ̀ mọ́ ìjọ Ahmadiyyah tafsiri tí Ghulam Ahmad fún wa ń bì wípé Ọlọ́run ti sọ̀rọ̀ nínú al-Qur'an àtàwọn tírà yòókù wípé òun ó padà di málíkù fún ìjọ anabi sallallahu alayhi wa sallam tó bá padà di lọ́jọ́ iwájú ẹ rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé náà kà gẹ́gẹ́ bí sọ fún wa pé nínú tukutu tó ń tú alukurani tó lóun tú òun náà lè yí àpẹẹrẹ yìí tá a rí nínú tírà tó pè ní Ijazul Masih níbi tó ti tú suratul Fatiha ní tukutu èyí tẹ́nìkan ò tú bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ló ti sọ fún wa pé Maliki Yawmiddin ìtumọ̀ Maliki òun náà lòun Ghulam Ahmad yẹn ni pé òun lọ bá òun ni the king Yawmiddin òun náà ni àsìkò tọ́lọ́ ń gbé òun Ghulam Ahmad wá tí í ṣe ìgbẹ̀yìn ayé wal iyazu billah. Ìbéèrè lọ́wọ́ ìjọ Ahmadiyya ni pé èyí tọ́ga yín sọ yìí talẹ́ni tó tu bẹ́ẹ̀ rí wípé ìtumọ̀ Maliki Yawmiddin òun náà lásìkò tí Ọlọ́run ó gbé ànábì yín ti ṣe Ghulam Ahmad dìde ànábì òpùrọ̀ yẹn talẹ́ni tó bá yín tu bẹ́ẹ̀ rí ẹ̀ sá wò. tábà fẹ́ mọ̀ alẹ́kùnrẹ́rẹ́ ìtukùtù èyí tí Ghulam Ahmad tu sí Suratul Fatiha lára káàtì ẹ̀ má ti sọ àwọn ayébò míì nínú Al-Qur'an ìwé ẹ̀ tó pè ní Ijazul Masih tó lóun kọ òun challenge gbogbo mùsùlùmí kí wọ́n kọrú ẹ̀ tó ní kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ láti kọrú ẹ̀ ẹni bá sẹ́gbẹ́ gbìyànjú láti kọrú tíra náà olóńtọ̀ òun yẹn yóò tẹ̀ òun náà ni kí á lọ kà ìwé Ijazul Masih kárí bó ṣe tú
suratul fatiha ní tukutu léyìí tó mú wa mọ̀ wípé láì sí èméjì ń bẹ àwọn ṣètọ́nù àwọn ni wọ́n ń kógbó sí ọ̀gbẹ́ni náà lágbárí tí gbogbo àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ wọ̀nyí tó fi ń jáde lẹ́nu ẹ̀ tó fi ń fọhùn kóhùn. bákan náà nínú àwọn irọ́ kàbìtì irọ́ ńláńlá èyí tí Ghulam Ahmad pa máa Nabi wa sallallahu alayhi wa sallam òun náà ni wípé ó ń sọ fún wa nínú tírà ẹ̀ tó pè ní Hamamatul Bushra page 66 ó ní summa alamu ayyuhal a'izza ó ní ẹtún lọ́mọ ẹ̀yin èèyàn pàtàkì ẹ̀yin ẹni yìí anna hayata rasulina sallallahu alayhi wa sallam wípé ìgbàgbọ́ wípé anabi wa sallallahu alayhi wa sallam ó ń bẹ láàyè kò kú sábìtún bin nususil hadisiyya ó ń bẹ nínú àwọn àdìsí oríṣiríṣi wa qad qala rasulullah sallallahu alayhi wa sallam ó ní anabi tiẹ̀ fúnra rẹ̀ náà tiẹ̀ kúkú ti sọ wípé inni la utraku mayyitan fi qabri ila salasati ayyamin aw arba'in ó ní anabi sọ wípé wọn ò ní fi òun sílẹ̀ lẹ́yìn ìgbà tóun bá kú tán táwọn èèyàn sìn òun ọlọ́run ò ní fi òun sílẹ̀ jujọ́ mẹ́ta lọ àbí 40 ọjọ́ bi ikhtilafi riwaya pẹ̀lú àwọn oríṣiríṣi ẹgbàá wa ọ̀rọ̀ náà ó ní bal uhya ó ní ọlọ́run wá jí òun dìde wà urfa yóò sì wá gbé òun dìde ila sama lọ sí sánmà wa anta ta'lamu bẹ́ẹ̀ sì ni ẹ̀yin yẹn ti mọ̀ anna jisma'ul unsuri yìí pé bọ́dí anabi sallallahu alayhi wa sallam ara rẹ̀ madfunun fil madina gbà tó kú wọ́n sin sí madina ni onítorí náà ń kọ́ kẹ́yìn yẹn lọ mọ̀ wípé àwọn anabi ọlọ́run tí wọ́n bá kú wọ́n tún máa wá ṣe ẹ̀mí mi ohun tó kàn wá nú ọ̀rọ̀ yìí òun náà ni wípé níbo ni ọ̀rọ̀ yìí wà nú àdìsí wo ló sọ ọ̀rọ̀ yìí wípé anabi ni wọn ní fi òun sílẹ̀ nínú sàárè jujọ́ mẹ́ta lọ àbógójì ọjọ́ wọ́n wá gbé òun dìde ọlọ́run ó jí òun dìde yóò wá gbé òun gun sámà lọ níbo ni àdìsí náà wà ìjọ Ahmadiyyah ẹ bá wá jáde torí pé àní òun fi ṣe nínú àwọn gbáǹkọ́gbì irọ́ níparí ọ̀rọ̀ yìí èyí tí Ghulam Ahmad pa òun náà ni wípé ó sọ nínú tírà ẹ̀ tó pè ní Itmamul Hujja èyí tí a ó bá nínú àwọn tírà tí wọ́n kójọ sínú ìwé tí wọ́n pè ní Baqatun min Bustanil Mahdi ẹ wo page 52 bẹ́ẹ̀ ó ní ثم إذا قيل لهم إن خاتم النبيين وأصدق المفسرين فسر هكذا لفظ التوفي في تفسير هذه الآية عن توفيتني كما لا يخفى على أهل الدراية وتبعه ابن عباس ليقطع عرق الوسواس وقال متوفيك مميتك فلما تتركون المعنى الذي ثبت من نبي كان أول المعصومين ومن ابن عمه الذي كان من الراشدين المهديين. Ghulam Ahmad sọ fún ayé pé anabi wa sallallahu alayhi wa sallam ó ló ti tú gbólóhùn tawaffaitani èyí tó ń bẹ nínú ọ̀rọ̀ tó lọ́n sọ nípa anabi Isa alayhi salatu wa sallam pé Isa ń sọ fún ọlọ́run pé ọlọ́run gbà tó padà pa mí ìwọ ọlọ́run ọba òun ló máa ń tó ń ṣẹlẹ̀ lẹ́yìn mi gbà tí Isa bá ń ṣàròyé fún ọlọ́run ọba bẹ́ẹ̀ tó ń fún ọlọ́run ọba lẹ́skíùsì tí àìmọ̀ nípa tí àwọn àjọ ẹ̀ tí wọ́n dà lẹ́yìn ẹ̀. Ghulam Ahmad wa sọ pé gbólóhùn tawaffaitani láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé Isa ọmọ Maryam ti kú ó ní kódà anabi sallallahu alayhi wa sallam gan òun náà tú gbólóhùn tawaffaitani pẹ̀lú pé ó fún un nítumọ̀ wípé ìtumọ̀ ẹ̀ ni pé nígbà tó pa mí yẹn ni pé tawaffaitani ìtumọ̀ ẹ̀ ni pé Isa ọmọ Maryam ti kú kò ní padà wáyé mọ́. ìjọ Ahmadiyya ìbéèrè ni pé níbo ni anabi sallallahu alayhi wa sallam ti sọ wípé Isa ọmọ Maryam ti kú kò sì ní padà wáyé mọ́ gẹ́gẹ́ bí anabi yìí ṣe sọ nínú tírà Itmamul Hujja ètò wa nù Baqatun min Bustanil Mahdi page 52 níbo ni anabi ti sọ bẹ́ẹ̀ pé tawaffaitani ìtumọ̀ náà ni pé nígbà tó pa mí níbo ni anabi ti tú gbólóhùn tawaffaitani pẹ̀lú ìtumọ̀ amatani yẹn ni pé nígbà tó pa mí nínú àdìsí wo òun náà lọ̀rọ̀ yìí wà ẹ̀ ṣáà wò gbogbo ọ̀rọ̀ tí mo kà kalẹ̀ sí Ghulam Ahmad lọ́rùn yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn àfáà ti ń sọ tipẹ́tipẹ́ lóòótọ́ ṣùgbọ́n tó ń tún sọ lásọ̀tún sọ fún ìjọ Ahmadiyya kí wọ́n lè mọ̀ wípé àwọn kan wà o tí wọ́n rí náà rí wọn jura wọn lọ so àwọn kan wà tí wọ́n ń wò yín tí wọ́n máa ń tẹ́ ẹ sọ wọ́n máa ń tẹ́ ẹ kọ́ wọ́n máa ń tẹ́ ànábì yín sọ ohun tó dáa òun náà ni wípé tẹ́ ẹ bá lè provide ibi táwọn ọ̀rọ̀ yìí wà torí pé àwọn èèyàn ti ń retí lísìn báyìí wọ́n wò kí ni èsì tẹ́ fọ̀ lórí gbogbo àwọn ẹ̀sùn àti àwọn ìpèníjà èyí tí mo ṣe fún yín yìí torí náà ńkọ́ ẹ tètè wá àwọn àdìsí náà jáde o kẹ́ ẹ sì ná sáyé pẹ̀lú wà náà tíra báyìí péjì báyìí wọ́n tẹ̀ ń bi báyìí abala báyìí pẹ̀lú èdè báyìí ẹ jẹ́ káwọn èèyàn rí gbogbo àwọn àdìsí tá a sọ wọ̀nyí kí wọ́n lè mọ̀ bóyá olóòótọ́ ni àbí onírọ́ mo bí Ọlọ́run bá lè kí ọlá kó ṣàlékún ìtọ́sọ́nà fún èmi àti gbogbo èèyàn màyá mi tí ẹ̀ ń gbọ́ mi kó sì bá wa ṣe ìtọ́sọ́nà fún ìjọ Ahmadiyya kó mú wọn kúrò ní òkùnkùn Ahmadiyya bọ́ sínú ìmọ̀lẹ̀ Islam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk
wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.